nílé wa yìí tó jẹ́ pé a fi ń ràn yàn lọ́wọ́ táwọn pásítọ̀ yẹn gan ò lè ṣe. Mo mọ pásítọ̀ tó ń wá sílé wa náà ṣẹ́gẹ́tì mi èmi fúnra mi mọ pásítọ̀ nígbà yẹn tí wọ́n wálé wa ó jẹ́ pé dájú mi ló máa ṣe òmọ̀ fún wọn dájú mi á ní kí n jó òmọ̀. bẹ́ẹ̀ ni tó máa fi mọ nǹkan tí èèyàn bá ń bá bọ̀ bẹ́ẹ̀ ni. àwọn pásítọ̀ máa ok. ìpìlẹ̀ a ní èmi fúnra mi mo máa ń jó ọ̀rọ̀ ilé kì í ṣe ọ̀rọ̀ eré kì í ṣe ọ̀rọ̀ pé mọ̀jà gbọ́. tọ́ bá ti wá lo òmọ̀ yẹn. tọ́ bá ti lo òmọ̀ yẹn téèyàn bá dé báyìí gbogbo ẹ̀ ló máa rí. èyàn máa sọ pé babaláwo gbọ́dọ̀ lò. babaláwo gbọ́dọ̀ lò àríná kò gbọ́dọ̀ lò òmọ̀. kí ló dé. Ifá máa fọ́ nínú ni. Ifá ò ní yé mọ́. torí babaláwo tó bá lo ìríran Ifá máa fọ́ lójú last. torí wọn máa deceive àwọn èèyàn. kì í ṣe pé deceive àríná àti òmọ̀ àríná ò kì í ṣe nǹkan tó fi ń deceive. Ìgbọ́ ìyìn wà nínú àwọn nǹkan yẹn ìgbọ́ ìyìn mọ̀ wà. Ìgbọ́ ìyìn ni pé kó máa gbọ́ kó dàbí pé wọ́n sọ pé ẹ̀mí Ọlọ́run sọ fún mi báyìí. bẹ́ẹ̀ dẹ̀ ni. bẹ́ẹ̀ ni ṣe get mi. So àríran wà ìyẹn máa dàbí fíìmù. òmọ̀ wà inú nìyẹn wà kì í ṣọkàn. Okay. Inú ni òmọ̀ ti ń wá a kàn wò pé nǹkan báyìí àsọbádé wà. èwo tún làsọbádé. àsọbádé yẹn inú ọkàn lòun ti ń ṣiṣẹ́. Okay. ṣẹ́gẹ́tì báyìí òun gangan kì í ṣe nǹkan tó fẹ́ sọ nìyẹn ọ̀rọ̀ yẹn kàn máa wá bẹ́ẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀ á dẹ̀ sọ ó fẹ́ sọ pé àbí kí n sọ pé ilá ni wọ́n jẹ á kàn sọ pé ikàn lẹ́jẹ́ lánàá ẹni yá ni yes sir. ikàn yẹn náà ni mo jẹ. ikàn ni mo jẹ ilá lòun fúnra ẹ̀ fẹ́ sọ ṣùgbọ́n àsọbádé yẹn á correct ẹ̀ èdè mi ò yé. ó ti yé wa. So now àríran òmọ̀ ní dádì wa gbà pé ó dá tí èèyàn ò ṣe gbọ́dọ̀ lo àríran kó máa ṣe babaláwo ní. kí ni reason. nígbà tá a bá ti ń rúbọ kì í ṣe ìgbà tá a bá ti gbé ẹbọ tán lẹbọ fín. òkè ìgbà wo lẹbọ máa ń fín. ìgbà tó bá ti ń rúbọ lọ́wọ́ ẹbọ ti bẹ̀rẹ̀ sí ní fín. tá a bá ń rúbọ lọ́wọ́ ẹ máa gbọ́ àwọn babaláwo ní wọ́n dá òwe kan sílẹ̀ pé ẹni bá lo ìrìnà òun lẹ̀rú máa ń bà. ẹni tó bá lo ìrìnà tó bá ti ń rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ òun lẹ̀rú máa bà. Okay. tí babaláwo bá ti ń rú ẹbọ lọ́wọ́ Ifá o tá a ti ń pe aṣákániwárò olúwo babaláwo kan ní ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà àtijọ́ tó ti ṣe babaláwo rí à ń rúbọ lọ́wọ́ aṣákániwárò ọ̀run àbẹ̀sẹ̀ àwọn ilé àwúrẹ́bẹ̀ tẹ́ bá ti pè àwọn babaláwo yẹn wọ́n á máa wọlé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wàá máa mú ẹ̀kọ́ tó fi rúbọ yẹn wọ́n máa mú àkàrà eléyìí tó jẹ́ pàkàrà ló ń jẹ yóò mú títí ẹ̀ yóò máa lọ yóò wúre pé nǹkan tí wọ́n ṣe yẹn máa dá o eléyìí tó fẹ́ lá ẹ̀jẹ̀ ẹran yóò tọ́lá bá a bá ṣe ń pè wọ́n yẹn ni wọ́n máa wọlé àwọn tí wọ́n bá sí babaláwo tó bá wá lo ìrìnà a máa rí gbogbo wọn. So later wọ́n á fọ́ lójú so a sì máa ṣiṣẹ́ yẹn lọ o ṣùgbọ́n físíkà eléyìí tó fi ń rí èèyàn yẹn ṣe get me so but àwọn ò lè wọ́n nírú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ pè àwọn eléyìí tọ́kàn yẹ kan rí náà ni wọ́n á fi wọ̀n nìkan ṣe ẹ understand bẹ́ẹ̀ yẹn so o mọ̀ tí wọ́n bá ti ṣe o mọ̀ máa ní solution. bíi ti báwo. tí èèyàn bá lo òmọ̀ ìdí dáàdì wa ṣe máa ń ṣe òmọ̀ yẹn nìyí tí dáàdì wa bá ti ṣe òmọ̀ yẹn fún tó bá ń ṣe ìwúre tó bá ń ṣe prayer fún yàn lọ́wọ́ nǹkan yẹn á sọ sí lọ́kàn pé nǹkan báyìí ní ìṣòro rẹ̀ á dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni nínú ìṣòro yẹn nǹkan yẹn á tún sọ sí lọ́kàn pé nǹkan báyìí ni kó o ṣe fún àbí kó lọ ṣe á dẹ̀ rí solution ṣùgbọ́n àríran ò rí bẹ́ẹ̀ tí àríran bá ti rí nǹkan á kàn sọ fún ẹ pé nǹkan báyìí ẹni yẹn máa ní yes sir ṣùgbọ́n kò lè ní solution sí problem yẹn òmò ló máa ṣe get me so ìyẹn ni mo ṣe wá sọ fún dájú mi pé
àwa tá ń dábàá fún yàn tá a dẹ̀ rí tó jẹ́ pé àwa la ń ṣiṣẹ́ fáwọn pásítọ̀ yìí máa dó sórí rédíò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn dàbí pé àwọn táwọn àlẹ́gbẹ̀ẹ́ lé wa wọ́n á ti sọ pé pásítọ̀ lágbájá ló mọ àwọn máa wò pé àwa gan mọ kíní ju pásítọ̀ lágbájá tí. ọ̀dọ̀ wa gan ni pásítọ̀ yìí ti wá ń gbà. so now láti mú bá ní èèwọ̀ kíni ìtumọ̀ èèwọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o babaláwo ò gbọ́dọ̀ ní signboard babaláwo ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí rédíò mo nítorí kíni ó ní èèyàn ló máa ń mú nìyàn mọ́ babaláwo kò gbọ́dọ̀ ṣe advert ìyẹn láyé àwa babaláwo fi lọ lẹ̀ ń gbà yẹn èdè mi ò yé. ó ti yé wa. ọwọ́ ya mo dàgbà díẹ̀ sí i dádì wa kúkú ní láárí ọlọ́run kẹ́ wọn níbi tí ó dáa so mo lọ sọ́dọ̀ ọ̀gá mi kan wọ́n ń pè ní Òṣùnlá lọ́jọ́ kan Òṣùnlá nílẹ̀ olójì kí awo rere kó jẹ nílẹ̀ mọ̀rẹ̀ rẹ̀ àṣẹ àwa à ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá ní òun kàn fẹ́ gbọ́ nǹkan tí wọ́n ń sọ ní orí rédíò wọ́n bá tẹ rédíò pẹ́ẹ́ Jésù gbọ́ tí ó ní àwọn èyí tún dé ó yí sí mi tẹ́ bá lọ wo inú ìsíkẹ́ẹ̀lì ó yí sí mi a sì yí sí méje ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn pásítọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ lórí méjèèjì at the same time ọba dúfò yẹn kí ni rédíò yẹn pa pín ó láwọn olórí búkú bó ṣe ń tan gbogbo ayé jẹ nìyẹn mo ní wọn tan ayé mo ní ẹ̀yin náà ò ṣe jáde kẹ́ ẹ lọ ṣe bàbá wa ní irọ́ èèwọ̀ mo ní èèwọ̀ kí ni àkókò yìí mo ti gbọ́njú dáadáa láti lè jà wọ́n níyàn kódà mo ti wà nílé ìwé gíga ńgbà yẹn mo wá ní kí ni èèwọ̀ yẹn báyìí ó ní nǹkan tí òun rí ni pé kò dáa kí babaláwo máa polówó ara ẹ̀ mo ní nígbà táwọn èèyàn sọ̀rọ̀ báyìí ṣé wọ́n ibi tẹ́ ẹ ti ń gbọ́ ṣé wọ́n ti sọ pé kẹ́ ẹ máa bọ̀ ní ìjọ wọn ó ní wọ́n padà sọ bẹ́ẹ̀ mo ní nígbà tí wọ́n kọ́kọ́ sọ yẹn kí ni wọ́n ń sọ pé ẹ kọ́kọ́ lọ wọnú ìwé ìsíkẹ́ẹ̀lì àbí ẹsẹ̀káyà pé wọ́n kọ́kọ́ polongo ẹ̀sìn wọn wọ́n kọ́kọ́ advertise ẹ̀sìn yẹn wọ́n kọ́kọ́ jẹ́ káyé mọ̀ pé ẹ̀sìn yìí dáa ṣùgbọ́n tó bá ní ìwúre tó nílò a wà ní nọ́mbà wọ́n dẹ̀ fi kan sọ fún mi tó ní nílé babaláwo wọ́n máa ń pa èèyàn ṣẹbọ ẹnìkan wá sọ fún mi pé jẹ́ kí n mú ẹ lọ sílé babaláwo pé wàá rí solution màá rò nígbà méjì pé ṣé kìí ṣe pé ẹnìyàn fẹ́ lọ pa mí ṣùgbọ́n tí kírísítíẹ̀nì ẹ̀ ń gbọ́ lórí rédíò ẹ̀ ń gbọ́ ní ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ ilé wa à ń gbọ́ Jésù lè gbàlà Jésù lè wòsàn ọ̀rẹ́ ara gbogbo rẹ̀ ṣe gẹ́tì mi wọ́n ti wá sọ pé ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè ṣe kinní kan o ẹ̀jẹ̀ àgùntàn kò lè ṣe kinní kan o Jésù Kristi so ìwọ tí babaláwo wá ní kó o gbé àgùntàn wá àti ewúrẹ́ wàá wò pé wọ́n ti sọ pé kò lè ṣiṣẹ́ o ẹ get me so wọ́n fi pa so ọmọ awo fúnra ẹ̀ tó rí pé bàbá wọn ò ní láárí òun gangan fúnra ẹ̀ wọ́n ti tan ọmọ awo wọ́n ti kọ ẹ̀yìn wọn sí babaláwo so ọmọ awo ló ń ṣe pásítọ̀ jù báyìí ọmọ ológun ló ń ṣe pásítọ̀ jù ẹ máa rí Ògúnmọ́rọ́tì Ifá ṣe kinní kan Ifá tí ó tì pásítọ̀ dẹ̀ ni pásítọ̀ Ifá ṣe gẹ́tì mi Ifá ilé wọn yẹn dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe gbogbo nǹkan yẹn ṣe bọ́ ọmọ ilé ẹ̀ ni ó dẹ̀ rí i pé kò fi ṣe bí rere náà ló fi ń ṣe ṣùgbọ́n ó fi ń tako Ifá ọ̀hún Ifá ò dẹ̀ nítorí ẹ̀ fi kúkú pa torí Ifá sọ nínú odù ẹ̀ pé ọmọ òun bá ti ṣẹ̀hún pé òun ò ní torí ẹ̀ pa kíkú fẹ́ bá gan òun máa yẹ ṣùgbọ́n ta ló máa fìyìn fún Jésù Kristi ṣe get me bàbá yẹn wá ní olóòótọ́ ọ̀rọ̀ ló sọ yìí a ní láti bẹ̀rẹ̀ mo wá ní a máa bẹ̀rẹ̀
mo wá lọ bá àwọn bàbá mi kan ọlọ́ta nílùú Ìlá àwọn tí ń ṣe program bàbá Àràbà Òṣogbo èmi àti wọn ò close nígbà yẹn bàbá Ẹlẹ́bùbọn so ṣùgbọ́n mo lọ bá bàbá ọlọ́ta létà ni mo gbọ́ yí pé lórí eléyìí tí bàbá Ẹlẹ́bùbọn ń ṣe gan ó tún dẹjọ́ sí wọn lọ́rùn rí lórí pé òun fẹ́ kí ìṣẹ̀ṣe gòkè tóun ṣiṣẹ́ lórí rédíò tóun sọ̀rọ̀ lórí rédíò tóun ṣe gbogbo ẹ̀ wọ́n sọ́dọ̀ ràn mọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí bàbá ọlọ́ta nígbà tí máa kọ́kọ́ dọ́dọ̀ wọn ó níṣe lòun wọ̀ mọ́ wọn lọ́wọ́ títí kóun tó lè máa ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ lórí rédíò ìwúre òwúrọ̀ òun kìíní kan mo ní èmi náà fẹ́ bẹ̀rẹ̀ ó ní ológun wà ń bẹ̀ o ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọn ò ní jẹ́ kí n ṣe o tó ń tẹnu ẹnìkan bá dẹ́ pè mí fúnra ẹ̀ wọ́n ń pè ní MC Alanta ó wà ní Kòròdú báyìí ṣùgbọ́n Òṣogbo lájọ wà ń gbà yẹn wọ́n pè mí pé bàbá o mo send ẹnìkan wà tí mo send sí nígbà tán jí nǹkan báyẹn dẹ̀ ṣe nǹkan báyẹn nígbà yẹn pé wọ́n dẹ̀ rí nǹkan yẹn pé wọ́n wá wò pé babaláwo tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa nídìí yìn ẹ wá máa ṣe program ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo bá dé yìí o pé ṣùgbọ́n ó wá ní kí n máa ṣe program mo ní láti enlight àwọn èèyàn mo ní ó da ìyẹn náà mo kúkú fẹ́ ṣe tẹ́lẹ̀ ó bá dé ó yá ẹ jẹ́ ká ṣe jingle àṣe gbogbo ẹ̀ tán mo wá dé orí rédíò tí n bá ti fẹ́ sọ̀rọ̀ pé Ifá sọ pé wọ́n á ní no wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run lẹ máa sọ ṣùgbọ́n nígbà táwọn Christian bá fẹ́ sọ wọ́n ó sọ pé Jésù táwọn Muhammed bá fẹ́ sọ ní Muslim wọ́n á ní Muhammadu nígbà tó fẹ́ ṣe bá a bá sọ̀rọ̀ títí pé ogun lákàáyé ó ní wọn nínú Ọlọ́run lẹ máa pè é tá a bá sọ wípé oògùn yìí jẹ́ ó dájú ẹ sọ pé Ọlọ́run pé nípasẹ̀ Ọlọ́run oògùn yẹn máa jẹ́ ha wọ́n á lọ bá bàbá ọlọ́ta pé irú kí ni gbogbo eléyìí condition ilé o oògùn tí wọ́n ń gbé tí wọ́n nìyẹn so ẹni tó fẹ́ sọ̀rọ̀ so nígbà tí a bá tó fẹ́ sọ̀rọ̀ ó tí ẹ lè dárúkọ èṣù tó bá dárúkọ èṣù wọ́n ní ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní ó tún ẹgẹ́ tì mí a jẹ́ pé Allah yẹn kì í ṣe Ọlọ́run torí Ọlọ́run sọ pé òun dá àwa ènìyàn gẹ́gẹ́ bí òun ṣe rí lòun ṣe dá àwa èèyàn so ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì so ó mì pé Allah yìí kì í ṣe Ọlọ́run òrìṣà kan ni so ẹnu wọn làwa ti wá ń gbọ́ gbogbo àwọn nǹkan yẹn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán ní ká má ṣe mọ́ pé ẹbọ ni inú bí láti wá rí pé àwọn èyí náà ti ṣe rí nǹkan bá kàn sọ pé òun fẹ́ máa ṣe lásán ó ń tanra rẹ̀ jù then ọ̀nà kejì ni pé ká máa ran ara wa lọ́wọ́ ká máa gbárùkù tì oníṣẹ̀ṣe ó fẹ́ rán ọmọ rẹ̀ nílé ìwé kò wá lówó tí ó fi rán lọ sílé ìwé kó níṣẹ̀ṣe kan dìde àbí ẹnìkan tá a rí tó ń ṣe rere ó kì í bó lọ́mọ yìí kàwé dé ó dẹ̀ mọ̀wé ó dáa mo fẹ́ sponsor àwọn ọmọ oníṣẹ̀ṣe 20 àbí 30 kí wọ́n fi lọ sí yunifásitì táwọn yẹn bá dé iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé nídìí ẹ̀ yóò tún ran ìṣẹ̀ṣe lọ́wọ́. àwọn ìyá wa tí wọ́n ń ta ọjà àwa lówó tá a lè gbé fún wọn àwọn babaláwo ni mo mí ni o pé àwọn babaláwo tán lówó ok ní ìjọ kankan a fẹ́ fún àwọn èèyàn méjì ní 5 million àbí 10 million a dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún ìjọ 10 irú àwọn bẹ́ẹ̀ 20 people nìyẹn 20 people yẹn àtẹni tí kádàrá ẹ̀ dá àti ẹni tí kádàrá ẹ̀ ò dá 10 people máa ti bẹ̀ ní láárí. bẹ́ẹ̀ni. èdè mi ò yé ìṣẹ̀ṣe ń grow nìyẹn. ó ń grow nìyẹn. ṣe get me. so bẹ́ẹ̀ then ètò ifá ètò gbogbo nǹkan tó bá yẹ ká máa ná owó ní gbogbo ẹ o. ayé gan ò fẹ́ gbọ́rọ̀ ẹ̀ tí ò bá sówó o
owó gangan la lè fi ṣe àdẹ lówó nínú ìṣẹ̀ṣe àṣẹ̀ṣẹ̀ ń lówó ni èdè mi ò yé kì í ṣe pé Ifá ni ò jẹ́ ká lówó o àwọn bàbá wa àtijọ́ yẹn náà lówó èdè mi ò yé Ifá nígbà àtijọ́ lójú ara mi báyìí ó ṣẹlẹ̀ sáwa náà rí o dádì wa ní 2001 àbí 2000 ẹnìkan lẹ́kọ̀ọ́ ìlú ti wá ó síkì ni wọ́n gbé dìgbàdìgbà dọ́dọ̀ dádì wa dẹ̀ ṣe fá fún wọ́n kọ́kọ́ lo oògùn kan fún àwa náà ti ń ta àgúnmu yẹn báyìí a ti ń ṣe jáde dádì mi ń lọ kinní yẹn fún ó mú wọ́n fi sínú yàrá àwọn yẹn ní àwọn máa kú mọ́jú àwọn tó gbé wá ní àwọn ti kọ́ lọ hospital àwọn ṣe gbé wá wọ́n ní kò ní kú wọ́n bá tilẹ̀kùn mọ́ òun fúnra ẹ̀ ló ṣílẹ̀kùn lọ́jọ́ kejì nígbà tó jí ó ní ara òun yá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣètò ìdáfá wọn ṣe gbogbo nǹkan tí wọ́n máa ṣe fún so Ifá wá ní àgùntàn ní kán fi ṣètùtù wọ́n wá ṣètùtù yẹn tán ẹni yẹn wá fi ṣe 2001 ni wọ́n wá fi 200 naira bọ́ńdù ó dàbí pé kò tí pẹ́ tó jáde ńgbà yẹn náà rẹpẹtẹ so 200 naira bọ́ńdù ìyẹn bọ́ sí 20,000 wọ́n fi rú ẹbọ yẹn lọ́wọ́ dádì wa wọ́n bá béèrè Ifá ní ẹbọ òfin wọ́n bá béèrè títí Ifá ní owó ẹbọ yẹn ní òun sọ̀rọ̀ lé lórí ló kù sí wọ́n wá wádìí títí Ifá ní owó ẹbọ yẹn ti pọ̀ jù ẹ̀ ń gbọ́ mi 20,000 yẹn ti pọ̀ jù sí dádì wa rírú ẹ̀rí ni nídìí Ifá 20,000 Ifá wá ní kó dá 1980 padà pé 200 ní kó gbà ọ̀rọ̀ yẹn ìbá tún kó wọn kiri ó wá dá 1980 padà ó wá ṣètùtù yẹn ṣé 29,000 ní ọ̀rọ̀ yẹn ṣẹ́gẹ́tì ẹni yẹn wá mú owó yẹn ó gbà padà ó kó fún dádì wa pé ẹ wò mo yọ̀ǹda fún yín pé ẹ ṣáà ti bá òun rúbọ tán ọ̀tá dádì wa jẹ gbèsè lé lórí owó tán gbà yẹn ibi tán gbẹ́bọ yẹn sí ẹ mọ̀ pé ẹbọ àìkú ni wọ́n fi ré ikú kúrò ní ọmọ dádì wa ọ̀gá tó dìde kúrò níbi tí mo ní ìyàwó kejì bí yẹn bẹ́ẹ̀ni ó dẹ̀ gbéra ó lọ síbẹ̀ ó lọ síbi tí ẹgbẹ́bọ yẹn sí ó dẹ̀ fọwọ́ bàbá tíun ó dẹ̀ fi sẹ́nu ẹbọ ọ̀run mọ́lẹ̀ òun sì kéré ń gbà yẹn ó kéré ó kàn ṣeré lọ́bẹ̀ ni ó lọ fọwọ́ kàn ẹran àgùntàn yẹn Ifá ní kànge kéékèèké pé ẹnìkan kò gbọ́dọ̀ tọ́wò so gbogbo ẹ̀ ni ó fi rúbọ yẹn òun wá lọ síbẹ̀ ó lọ fọwọ́ kàn ó tọ́lá ó tẹ́sítọ̀ ọbẹ̀ kí ni dádì wa ṣe gbowó yẹn dádì wa ní ó kàn fún fídọ̀ padà fún wọn lówó yẹn ní ó di wàhálà nígbà tí wọ́n máa gbọ́mọ yẹn dọ́dọ̀ dádì wa padà tí mọ́mì wa lórí wọ́n bá dá Ifá inú kan bí dádì mọ́mì wa pé irú Ifá wo ní báyìí tí ò fẹ́ kéèyàn ní láárí wọ́n fún ọkọ̀ òun ní 20,000 naira owó gidi owó iyebíye Ifá yìí dẹ̀ kọ́ fún ẹni yẹn tún tí ò bá jẹ́ pé ẹni yẹn nínú re tó fún ọkọ̀ òun lówó ìpadà bóun náà bá ṣe máa jẹun ìgbà tán máa padà dáfá Ifá wá gba gbogbo nǹkan tẹ́ni yẹn fi ṣe tutù yẹn again A to Z lórí ọmọ yẹn lọ́wọ́ dádì wa so wọ́n dẹ̀ ná 19,800 yìí gẹ́rẹ́gẹ́ lórí gbogbo ohun tí wọ́n gbà yẹn kò jẹ́ kó lo 10 kọ̀bọ̀n mẹ́ lójú ọ̀rọ̀ àmì báyìí iye àìmáa dáfá sílẹ̀ tán báyìí Ifá ní kan dówó padà fólówó adẹ́kífà ṣe so ìyẹn ní nǹkan tí kì í fẹ́ ká gbowó ọ̀ràn owó tí ó tọ́ ṣùgbọ́n ó ti nowadays Ifá gangan ti wò pé wọ́n ti fojú ìṣẹ́ wò wá tó bá níbi tó ti yẹ kí ìwọ náà gbowó tí ò fẹ́ gbowó Ifá sọ fún ẹ pé gbà o bẹ́ẹ̀ ni Ifá máa ń sọ fún wa pé ok iṣẹ́ yìí gangan òun fẹ́ ṣe iṣẹ́ tí wọ́n gbé wá yìí pé òun máa bá wa ṣe gbowó lórí ẹ̀ adé sọ fún pé ọ̀gá máa sanwó ṣùgbọ́n nǹkan yìí máa ṣe é ṣe Ifá fẹ́ kẹ́ gba owó ó fẹ́ ká gbowó báyìí torí ẹ nílò owó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan
nígbà yẹn kò sẹ́ni tó wọ́n tètè mọ́rẹ̀. àwọn èèyàn tó bá ṣiṣẹ́ fún tíṣẹ́ yẹn bá a ṣe wà yìí babaláwo tí wọ́n máa di parí ọdún tí wọ́n máa lọ já àpò ráìsì sílé ẹ̀ ní Nàìjíríà yìí kò pọ̀. wọ́n lè kí bàbá ẹ kú ọdún o, wọ́n lè sẹ́ndì owó ọtí o, ṣùgbọ́n kán já àpò ráìsì kan so màálù bí ó ṣe máa ń sọ ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà. ẹnìkan ṣoṣo ó sọ pé òun fẹ́ ra màálù, òun fẹ́ ra àgbò fún yín, òun ra kinní kan fún yín, wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí babaláwo. ṣùgbọ́n báyìí náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe. àwọn politicians máa ti lọ pín ẹran pín owó. ẹni tí ò ṣiṣẹ́ fún wọn gan wọ́n pín. even election bá ti ń bọ̀ báyìí náà ti bẹ̀rẹ̀ sí ní. ṣe get me. so àwọn babaláwo láti mú orí tá a máa ń fi ti ọ̀rọ̀ politician yìí náà tán bá ti débẹ̀ tán àwọn àfáà ni wọ́n pè ẹ wá wúre fún wọn àbí ọba ò dẹ̀ mọ́ fá tọ́ba bá tún fẹ́ wúre instead kó wúre lórúkọ àwọn alálẹ̀ orúkọ Jésù lòun náà tún máa pè so ìyẹn gan tún wá yẹpẹrẹ wọn lọ́dọ̀ ìjọba. pé nǹkan tó yẹ kó máa represent. nǹkan tó yẹ kẹ́ ẹ represent gan ẹ represent ẹ̀ àwọn ni wọ́n represent wa owó wa ni wọ́n ń gbà owó tá a rò yí pé àwọn ìjọba yìí san yìí àwọn ìjọba ń sọ wípé wọ́n ń san fún àwọn ọba. traditional rulers. èdè mi ò yé so ó ṣe pàtàkì àwọn ọba tí wọn ò bá ní jẹ àjẹbánu tí wọ́n á ṣe dáadáa pẹ̀lú ìṣẹ̀ṣe kí tán bá ti ń dórí àpèrè kí wọ́n juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ṣẹ̀ṣe. àkúkú pààyàn àfihàn ṣe tutù ṣe ohun tó jẹ́ láburú kankan lábẹ́ òfin. látọjọ́ tí mo ti ń kọ́fá tí mo dẹ̀ fi di bí mo ṣe dà lénìí mi ò tí ì rí ibi tí wọ́n ti sọ pé ifá ní kí wọ́n fi òbú kọ sílẹ̀ kí wọ́n lọ mú ọkùnrin kankan pa ṣẹbọ. wọn àdẹ̀ tí ì ṣe lójú mi rí títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí mo dẹ̀ mọ̀ yìí pé kò dẹ̀ lè ṣe títí tí màá fi jáde kúrò láyé. kò sí ifá tó ní dandan èèyàn nìkan fi rúbọ eku ẹja ẹyẹ ẹran la fi ń ṣètùtù ṣùgbọ́n irọ́ tí wọ́n pa ni pé àwọn èèyàn ni wọ́n ń lò. then ọgbọ́n kejì tí wọ́n tún fi mú àwọn bàbá wa ìyá wa mọ́lẹ̀ tán fi da ojú gbogbo nǹkan rú ni wípé ọ̀run rere wà àtọ̀run àpáàdì. ṣé kò sí ọ̀run. kí ló ń jẹ́ bí ọ̀run rere àtọ̀run ọ̀run wà mo lè kí ifá tó fìdí ọ̀run múlẹ̀ dáadáa ṣùgbọ́n kò sí ọ̀run kankan tó ń jẹ́ ọ̀run rere kò dẹ̀ sí kankan tó ń jẹ́ ọ̀run àpáàdì nothing like hellfire. tíyàn bá wá kú torí àwọn mùsùlùmí believe pé àlùjànnà wà iná wà. láti ọjọ́ tí ẹ wá màá béèrè kan lọ́wọ́ wọn láti ọjọ́ táwọn èèyàn ti ń kú títí di bá a ṣe ń sọ̀rọ̀ wọn ní kò tí ì sí ìdájọ́ àbí wọn ò sọ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ pé kò tí ì. àwọn Christian náà dẹ̀ believe pé Jésù ń padà bọ̀. so dìgbà yẹn ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ṣe ètò ìdájọ́. tí Jésù bá ti dé ayé máa parẹ́ àmọ́ wá ṣe ìdájọ́. tán bá wá fẹ́ ṣe ìdájọ́ yẹn gbogbo àwọn tó ti kú ní million years ago wọ́n sì máa wà níbì kan wọ́n á jókòó. kí ni Ifá sọ lórí ẹ̀? Ifá ti sọ fún wa yìí pé gbogbo ẹni tó bá ti wá sílé ayé yìí la ní àǹfààní láti lọ pa ara wa yìí padà ká yí padà ká wá padà wá sáyé mi. ẹni tó bá ṣe aburú ńkọ́ tó wà dáadáa. gbogbo ẹ̀ náà ni màá sọ fún yín nísìn. Ọ̀rúnmìlà ní ohun rògùn wọn ló dohun rògbàrògbà bára àgbọ́nìrègún. ó ní gbogbo ẹni tó bá ti wá sáyé ló lè padà sọ́run. ó ní gbogbo ẹni tó bá ti padà sọ́run ló máa tún lé ayé wá. a ní bàbá bára àgbọ́nìrègún irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. ó ní gbọ́ ó ní eku tó kú lọ́dún tó kọjá ó ní ó ti wà láyé. ẹja tó kú lọ́dún tó kọjá ó ló ti wà láyé. ẹyẹ tó kú lọ́dún tó kọjá ó ló ti wà láyé. mo níbi ìbáwo bàbá. ó ní ṣé mi ò mọ̀ pé omi tá a mu lọ́dún tó kọjá la tó mu lọ́dún yìí. bàbá ọ̀rọ̀ yìí ò yé wa láwọn wá. mo rẹ́ ń tẹ́lú mo sì ọ̀lọ̀ káràbà. ó ní kí n gbọ́ o.
ó ní ohun rògúnrògún. Kí ni ìtumọ̀ rògúnrògún? Omi tó rogún. Nǹkan tó ń sákò tó ń yí báyìí, ó ń rògbàrògbà, ó ń yí, ó ń lọ báyìí ó tún padà báyìí. ó ń lọ báyìí ó ń padà, ó ń lọ báyìí ó ń padà. Ó wá ní àgbàdo èṣí la jẹ lọ́dún yìí. Ọ̀rúnmìlà ìwo ló ń sọ? Ó ní bí àgbàdo bá ti gbó, ó ní a máa lọ mú ní gbígbẹ. Ó ní tó bá ti gbẹ̀yìn ó ti kú. Ó tó bá ti kú tán, ó ní yóò wọnú ilẹ̀ padà. Àwa lọ rí, àwa lọ gbẹ́lẹ̀, àwa kìbọ̀, àwa da yẹ̀pẹ̀ bò, àti wá bẹ́rí ẹ̀ nìyẹn àbí àbẹ́rí ẹ̀. Bẹ́rí ẹ̀. Ó ní bó bá ti dénú ilẹ̀ tán, ó ní tó bá ti dọjọ́ karùn-ún, ó ní yóò jáde. Ó ní àgbàdo tó kú léṣí, ó ní tuntun ni ó titunú rẹ̀ ló ń jágbàdo tuntun. Ó ní tinú yẹn, ó ní yóò wọnú ilẹ̀, ó ní yóò rà, ó ní yóò wá mú ọmọ tuntun míì wáyé. Ó lóun là á tún jẹ lọ́dún yìí. Ó ní yóò lọ pe àwọn ará ẹ̀ tí wọ́n ti jẹ yẹn, wọ́n tún ń padà bọ̀. Ọ̀rúnmìlà ní ohun rògúnrògún, mo ní ohun rògbàrògbà. Ó ní iṣu èyí tó ti kú tá a ti jẹ tó wá ku orí ẹ̀, ó lóun là á gbẹ́lẹ̀, òun là á kì í bọ̀, á da yẹ̀pẹ̀ bò. Tó bá di ọdún kejì yóò tún mú títúnú rẹ̀ ló ń jẹ́ṣu tuntun. Ó ní ìyẹn náà máa rá mọ́lẹ̀ ni. Ó ní ibi tó bá kẹ̀dé tó jẹ́ iṣan èyí àti ẹ̀jẹ̀ àtomi ara èyí tó ti kẹ̀ tán. Ó ní nínú eléyìí tó bàjẹ́ yẹn tẹ́ bá lọ sóko, tẹ́ bá gbin iṣu, á kẹ̀ mọ́lẹ̀. Èyí tó bá ti kẹ̀ yẹn, ẹ wá rí tíntín kan yóò wá rọra jáde mẹ́. Ìyá wa tóbi. Ó ní òun náà la tún máa jẹ. Ọ̀rúnmìlà ló dún rògúnrògún, mo ní ó dún rògbàrògbà. Ó ní òjò tó rọ̀ léṣí. Àwọn sáyẹ́ǹsì fìdí ẹ̀ gan múlẹ̀ báyìí. Ó lóun náà ló máa rọ̀ lọ́dún yìí. Ó ní ilẹ̀ máa fà á. Òjò tó rọ̀ yẹn. Ó ní ilẹ̀ máa padà fà. Ẹ béèrè lọ́wọ́ àwọn alákọ̀wé. Evaporation ó máa fà padà sókè. Á fà padà sókè. Ó lóun náà ló tún máa padà rọ̀ lọ́dún yìí. Kí là ń tanra wa jẹ fún? Ifá ló kó ilé ayé tán, kò sí nǹkan mìíràn mọ́. Ó ní gbogbo ohun tá ń ṣe, ó ní gbogbo àwọn tí wọ́n ń kú yẹn, ó ní àwọn náà ni wọ́n tún ń padà wáyé, ni wọ́n ń dọmọ tuntun. Ó ní mi ò ní yí padà tán. Ẹ̀rọ ọmọ kékeré kan ó bí funfun á jáde níbi ẹ̀gbẹ́ orí ẹ̀ báyìí, irun funfun, gbọ̀n funfun inú àti ẹni ó tẹ̀ lọ́rẹ̀. ètò ó darúgbó kó tó kú. So kò tí ì yí padà tán nígbà tí wọ́n fẹ́ bí. Ló fi gbérun funfun yẹn wá láti kókó yẹn. A gbé wáyé bẹ́ẹ̀. So ẹ lè rírú yẹn nínú Christianity. Ó dẹ̀ wà ń bẹ ṣùgbọ́n wọ́n máa tàn yín jẹ ni. Èmi lè fa gbogbo ẹ̀ yọ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan tí ojú ò bá kan yín. So ìwọ Ọ̀rúnmìlà, èwo la wá ń bọ bíi bàbá? Èbí tó kú bá kú, wọ́n á ní kán lọ bọ bàbá. Ó ní òrìṣà òkú wà lọ́tọ̀. Òrìṣà òkú wà lọ́tọ̀. Tán ń pèlè egungun ọ̀run. Egungun ọ̀run. Àwọn ọ̀jẹ̀. Egungun ọ̀run, bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn ọ̀jẹ̀ tẹ́ ń rí yẹn òrìṣà òkú ni eégún. Tán bá fẹ́ ṣe, torí àwọn ní máa ń ṣe sàárà fún wọn dín àkàrà. Àwọn náà. Wọ́n á ka Kùránì, wọ́n á kéwú, wọ́n á ṣe gbogbo ẹ̀. Wọ́n á ní wọ́n ń ṣàdúrà sí ìyá wọn lọ́run, kò sí àdúrà gangan tí wọ́n ń ṣe. Wọ́n á ní wọ́n ń tọrọ fún, kò sí ọ̀rọ̀ kankan tó ń tọ fún ẹni tí ìwọ fúnra ẹ̀ ló ń ṣe prayer fúnra ẹ̀. Mo lẹ́ni tó nífá níbi tó ti kú. Ṣé gẹ́tì mi? Okay. So ṣé mo fẹ́ gbàdúrà fún ni pẹ̀lú ìfárẹ̀ ni pé Ọlọ́run o kó bímọ sọ́hun àbí kó kọ́lé sọ́hun àbí kó ra mọ́tò sọ́hun? Wọ́n gbàgbọ́ pé bó ṣe wà nínú sàárè yẹn, àdúrà tẹ́ bá ń ṣe ó máa bá a jẹ́ kí sàárè yẹn máa tú lára. Àwa gangan ni a need prayer lọ́wọ́ òkú ọ̀run. Èdè mi ò yé. So egungun ọ̀run. Then ká wá lọ sórí ìjìyà wọn. Okay.
ẹnìkan gbin àgbàdo, ẹnìkan gbin ẹ̀wà, ẹnìkan gbin kòkó, ẹnìkan gbin ọ̀pẹ. Ẹni tó gbin tomatoes oṣù mẹ́ta ó ti rí gbogbo tomatoes rẹ̀ padà. Ẹni tó gbin àgbàdo láàrin oṣù mẹ́rin ó ti rí àgbàdo rẹ̀. Ẹni tó gbin iṣu oṣù méje sí mẹ́jọ ó ti rí iṣu rẹ̀. Ẹni tó gbin àgbọn ọdún mẹ́ta ọdún mẹ́rin ó lè má ti rí. So ilẹ̀ Yorùbá la ti rí pé whatever you sow you shall reap. Ifá tó sọ bẹ́ẹ̀ wà. Ifá wa gangan ló sọ pé bí wọ́n pé Olódùmarè ò bí ọmọ míì ju ẹ̀san. Ṣé ń gbọ́ àlàyé mi? So ẹ̀san yẹn kì í ké lọ́run, ilé ayé ló ti ń ké. Tòmátòsì tó wá gbìn, bó o bá jẹ́ tòmátòsì rere wàá ká. Bó o bá wá ká tó o fi kú, wàá padà wáyé wá ká tòmátòsì yẹn. Èèyàn lè wáyé kí wọ́n bilé èèyàn báyìí kan padà bilé ẹranko. Ó wà bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ló sọ bẹ́ẹ̀ fún wa. So mo fẹ́ ká lọ sínú Bible torí tí n bá fẹ́ sọ ìtàn nípa ilé ìta ń sọ yẹn ẹ padà wá nígbà míì ká sọ̀rọ̀ lé lórí deeply ṣẹ̀gẹ́tì, ṣùgbọ́n kí n sọ ṣókí fún yín nínú Bíbélì. Ẹnìkan wà wọ́n ń pè ní Cain. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀ Cain yẹn? Ẹ mọ̀ Cain inú Bible tó pa ìkejì rẹ̀. Abel lórúkọ ẹni yẹn jẹ́. Àbí? Bẹ́ẹ̀ni. So Ádámù àti Éfà ló bí wọn. Bẹ́ẹ̀ni. Ibi tẹ́ ti máa mọ̀ pé àtún ayé wà níbẹ̀ nìyẹn o. Okay. Cain wá pa Abel tán. Okay. Abel wá kú. Cain wá padà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run forgive rẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ẹni tí Ọlọ́run yọ́nú sí yẹn kí lọ́lọ́run fẹ́ fi san lẹ́san? Ṣọ́run lẹ́san rẹ̀ wà ní? Ọ̀run ló máa ti jìyà ẹ̀ṣẹ̀. Ẹni tọ́lọ́run yọ́nú sí ṣọ́run láti lọ jèrè. Irọ́. Ṣèbílẹ̀ ayé ló ti yẹ kó jèrè. Ṣùgbọ́n wọ́n á sọ pé ọ̀run ni. But ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ká wá lọ síbòmíì. Okay. Nínú Bíbélì Ọlọ́run wá sọ pé ìran Kéènì àti Ébẹ́lì yẹn míì pé wọ́n wà nílé ayé, ìran kẹrin wọn. Arábìnrin kan lóyún. Mi ò ní máa fẹ́ kí oníkálukú máa forí gbé. Ó wá lóyún ìbejì irú Kéènì àti Ébẹ́lì tí wọ́n ti kú. Tán ti lọ yẹn. Tán ti lọ. Ọlọ́run wá sọ fúnra rẹ̀ wípé láti inú oyún òun nífẹ̀ẹ́ sí Jákọ́bù, òun sì kórìíra Ísọ̀. Kí ni Ísọ̀ ṣe fún Ọlọ́run tó fi kórìíra ẹ̀? Ibo ni Ísọ̀ oyún? Ṣé kò yẹ kẹ́ ẹ sunkún fún Ísọ̀? Pé kí ló ṣe fọ́lọ́run? Kí ló ṣe fọ́lọ́run? Tọ́lọ́run fi kórìíra ẹ̀. Báwo lọ́lọ́run jẹ́ máa kórìíra ẹ̀? Àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí. Ẹ gbọ́. For no reason. For no reason. Ẹ ṣe béèrè wípé kí ló ṣe? Tọ́lọ́run fi kórìíra ẹ̀. Ọmọ oyún inú. Ẹni tí ò ṣẹ̀, tí ò rò, tí ò tí ì dáyé. Ọlọ́run ti kórìíra. Ọlọ́run dẹ̀ sọ pé òun kórìíra ẹ̀. Inú oyún kan ni wọ́n dẹ̀ wà. Inú ìyá kan, bàbá kan ló sì sorun wọn tí ò tí ì ṣẹ̀. So ó ti wá ayé kan rí bíi Kéènì àti Ébẹ́lì, ìran kan ni wọ́n pè wọ́n. Kéènì sì lu Ébẹ́lì pa. Iṣẹ́ wo ni Kéènì wá ń ṣe? Iṣẹ́ wo ni Ébẹ́lì ń ṣe? Iṣẹ́ wo náà ni Jákọ́bù àti Ísọ̀ ń ṣe? Gbogbo ìbùkún Ísọ̀ Jákọ́bù sì kọ̀.
àbí ká lọ sínú Quran. So ilé ayé yìí àwa tún wá ní ohun ẹyọ kan tá a lọ ń ṣe ni pé a lọ ń pa àwọ̀dà because ìyẹn máa ń gbó ṣùgbọ́n sóòlù kì í gbó ìyẹn ẹ̀mí. A tún máa padà wá bá yín sọ ọ̀rọ̀ ní orí ètò nítorí àkókò bẹ́ẹ̀ mo kàn fẹ́ kẹ́ touch nǹkan kan lára àwọn advocacy lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Ẹ try láti fi ẹ mọ̀ pé a ní àwọn NASFAT university ẹni tó máa àti ìlágbára láti jàrú ìjàbẹ ọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ báyìí pé ká dá lé ìwé sílẹ̀ tó máa represent mo fẹ́ béèrè mo fẹ́ sọ nǹkan kan fún yín. Yunifásitì kì í ṣe pé àwa náà ò tí ì gbìyànjú, àwa náà ń gbìyànjú, a ní owó níṣòro wa. Ṣé ẹ mọ̀ pé àwọn olóṣèlú kì í ṣe owó tó bá fẹ́ dárú nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ kì í ṣe nǹkan tí wàá ná 500 million 1 billion sí tó bá fẹ́ ṣe tí ó dáa. Àwọn mélòó ni wọ́n fẹ́ kó ọmọ wá síbẹ̀? Ǹjẹ́ ìjọba tiẹ̀ sì kọ́kọ́ bá yín bu ọwọ́ lù náà? Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ nípa èyí mo mọ̀ pé ẹ fẹ́ sọ wípé tá a bá lówó kékeré a lè bẹ̀rẹ̀ níbì kan. Ẹ lè bẹ̀rẹ̀ níbì kan. Mo mọ̀ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé wọ́n recognize wa sẹ́? Ṣé kí n sọ nǹkan kan fún yín? Kí ni ẹ sọ? Láìpẹ́ yìí mo ní ẹ̀tọ́ tí àwa oníṣẹ̀ṣe ní Christian àti Muslim ní. Ọjọ́ yẹn ni mo gbọ́ ìtàn ìpọ̀nrípọ̀ngbà àwa oníṣẹ̀ṣe. Ǹjẹ́ ẹ mọ̀ pé àkó 10% nínú ẹ̀tọ́ tí ọ̀rọ̀ yẹn ò yé yín. Òfin wa. Tẹ́fẹ́ béèrè fún ẹ̀tọ́. Wọ́n ní àkó 10% aláṣẹ 10% lẹ́nu nínú òfin Nàìjíríà. So ó mì pé tá a bá dá ilé ìsìn sílẹ̀ ní school pé kán máa ṣèsìn àwọn ẹlẹ́sìn yòókù lè sọ pé wọn ò fẹ́, wọn ò dẹ̀ fẹ́ nìyẹn. Ìdí tí mo fẹ́ chip kìíní yẹn ni pé tẹ́lá rí ayé ta wà nísìnyí ẹ máa rí pé tẹ́lẹ̀ àwọn èèyàn kì í jáde pé ìṣẹ̀ṣe làwọn ń ṣe but nísìnyí ìtorí social media ni a ti jáde. Àwọn èèyàn ti ń jáde. Recently Nice jáde pé oníṣẹ̀ṣe lòun. Ọjọ́ tá a ń ṣe ọdún ẹ̀là wà níbí àjọ tẹ̀wọ́n nífà ni. So gbogbo àwọn kìíní yẹn ti ń ṣẹlẹ̀. Tẹ́ bá dẹ̀ wá wo àtìṣẹ̀ṣe àti ìgbà kan ẹ máa rí pé àwọn Anglican schools, àwọn missionary schools, àwọn Anglican schools, ẹ máa rí Saint Anglican, Saint Paul, Saint kìíní kan, ẹ máa rí àwọn Ansarudeen, Nawarudeen school, even láti primary school wọ secondary school kó tó di pé ọ̀rọ̀ university wá di private university àwọn náà wá ń dálẹ̀. Àwọn oníṣẹ̀ṣe ó yẹ káwọn náà. Àwa náà ti ní irú ẹ̀rí. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ilé ìwé kan wà ní Ejigbo local government. Tí ó jẹ́ ìjọ oníṣẹ̀ṣe. Lákòókò kan ìjọba ò bá wọn sanwó wọn níwọ̀n bóyá wọ́n ti ń sanwó ẹ̀ báyìí àwọn bàbá yẹn ni wọ́n tún ń pa owó tí wọ́n fi ń sanwó àwọn teachers. Kì í ṣe ọ̀rọ̀ yìí báyìí kì í ṣe nǹkan má jẹ́ káyé gbọ́ nǹkan tẹ́ ẹ lè gbéra kẹ́ ẹ lọ síbẹ̀ ni. Nígbà tó o bá sọ pé o fẹ́ dá sílẹ̀ tí wọn ò bá fún ẹ ní àṣẹ àwọn ọba ní àwọn gọ́ọ̀mẹ̀ntì ń expect kí wọ́n jà fún gbogbo nǹkan yìí. So tá a bá dẹ̀ gbéra tá a bá fẹ́ lọ báwọn wọ́n lè dá wa padà sọ́dọ̀ àwọn ọba. Kì í ṣe pé àwa léèyàn, kì í ṣe pé àláwọn tó jẹ́ ẹni tó ń ṣe fáfún olóṣèlú tó jẹ́ pé ọ̀ṣà àtìmọye ẹni tó ṣe fáfún tó gbé dórí ipò tó jẹ́ pé àtipasẹ̀ rẹ̀ náà ni Olódùmarè ti ràn wọ́n lọ́wọ́ tó bá wá sọ fún wọn àwọn náà ó padà sọ fún wa pé à ṣe lọ ọ̀dọ̀ àwọn ọba wọlé. Ó máa easy táwọn yẹn bá. Ẹ get me. So now àwa oníṣẹ̀ṣe ohun tó dẹ̀ lè jẹ́ kí nǹkan yìí kó múlẹ̀ dọ́dọ̀ ọba àwọn ọba náà máa complain pé ẹnu oníṣẹ̀ṣe òkò
ẹ gẹ́ẹ̀tì mi so àwọn náà máa fẹ́ wá ẹ̀sùn. ó yẹ kó níṣẹ̀ṣe náà wà in unity. bá a tẹ̀ wà ní unity wọn ò ní dáhùn ṣùgbọ́n wọ́n máa padà complain. àwọn ọba dẹ̀ ń fẹ́ kí àwọn oníṣẹ̀ṣe ká máa wá sọ́dọ̀ wọn. dẹ́yìn tó bá wá sọ́dọ̀ wọn jù wọ́n á pè wọ́n látọrọ jẹ. nǹkan tó ti ṣẹlẹ̀ rí ni nǹkan tí mo ti jà lé lórí rí ni. bàbá wa ò ní ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n wọ́n dẹ̀ túbá. ẹ lọ bẹ̀. wọ́n ṣe bẹ́ẹ̀ ó gba orí afẹ́fẹ́ ń gbà yẹn tí mo sọ̀rọ̀ gidi ni o tí gbogbo oníṣẹ̀ṣe àti ilẹ̀ ọmọ Yorùbá gan fẹ́ kọ̀yìn sí bàbá wa ò ní gbà yẹn. èdè mi ò yé pé lẹ́nu yín nǹkan tí mo jà fún ni pé owó wa ọwọ́ yín ló wà. ṣùgbọ́n wọ́n ṣe dáadáa padà ó tún ṣe kọjá nǹkan tá a rò mo dẹ̀ yìn wọ́n. ṣùgbọ́n létà láàmọ̀ yín pé bàbá wa ò ní gangan pé pressure tó wà lọ́rùn wọn lórí ìṣẹ̀ṣẹ̀ nígbà yẹn ní bàbá yẹn alẹ̀ pé ẹ̀yin yẹn mọ nǹkan tó ń fèsì ṣùgbọ́n kò lè sọ níta fún wa. létà lèmi náà ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ni mo understand. so tí nǹkan yìí bá fẹ́ ṣẹlẹ̀ àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ni. ọ̀rọ̀ Sunday Igboho ó fẹ́ jà fún gbogbo wa ọmọ Yorùbá àwọn Muslim Yorùbá dẹ̀ jáde wọ́n dẹ̀ Muslim tún ni Yorùbá tún ni wọ́n o tán pera wọ́n dẹ̀ ní kí wọ́n mọ̀ fún láyé o èdè mi ò yé but àwọn Muslim yẹn wọ́n mọ̀ nǹkan kan màá sọ fún yín sìn gbogbo Muslim àwọn ti Fúlàní yẹn àti ti àwọn ará òkè ọya lọ́hùn ṣé ẹ mọ̀ wípé wọn ò gbà pé Muslim ilẹ̀ Yorùbá pé Muslim ni wọ́n. wọ́n tún discriminate láwọn yẹn. ẹlẹ́bọ ni wọ́n kà wọ́n sí nǹkan tí ò yé wọn nìyẹn tógun bá dé àwọn ni wọ́n kọ́kọ́ máa pa. ibi tí ó yẹ kọ́pọ̀lọ́ wọn pé sí ni pé lánàá ọmọ awo mi kan ó sọ nǹkan kan ó ní òun rí ojú tuntun ní ìlú òun ní state ibi tó ń wà lọ́sùn state ó ní òun wá lọ ó ní bàbá ó ní òun ní láti lọ bá chairman wọn nígbà tí wọ́n débẹ̀ chairman wá sọ wípé àwọn ní láti lọ rí kíní olórí àwọn Fúlàní ní ibẹ̀ yẹn ó ní nígbà tí àwọn dọ́dọ̀ olórí àwọn Fúlàní yẹn ó ní olórí àwọn Fúlàní yẹn sọ wípé àwọn náà ń rí bẹ́ẹ̀ o pé ẹ máa rójú tuntun o ẹni ẹ máa rójú tuntun ó ní àwọn gan du orí wọn du orí yín bíi báwo kí lẹ́yìn ó nítorí wọ́n ti jí ẹ̀gbọ́n nǹkan gbé Fúlàní ni o. so ṣé ẹ mọ̀ pé àwọn tá a tún rò pé Fúlàní yẹn àwọn tó rí àwọn míì wọ́n tún wò pé tó jẹ́ kí wọ́n lè pa wọ́n. so nǹkan yìí ti kọjá òye ta àwa la ń rò sí bákan àwọn Muslim yìí wọ́n á jẹ́ kábàámọ̀ ẹ̀ o tilẹ̀ Yorùbá yìí pé àkókò tó yẹ kán sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ èdè mi ò yé ẹni tó bá ti sáìn ló lè gbé Nàìjíríà báyìí pé ẹ wò bí kú bá dé kó dé. kí a tún lè fi ran ìṣẹ̀ṣe lọ́wọ́ òun ni yàtọ̀ sí social media yẹn mo mọ̀ pé eléyìí náà ara social media ni ṣùgbọ́n a ní téèyàn bá ń ṣiṣẹ́ dáadáa à á kí pé ó kú iṣẹ́ nípa ọ̀rọ̀ fíìmù tẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ ní wọ́n ti bà ìṣẹ̀ṣe jẹ́ láti ipasẹ̀ fíìmù a lè tún ìṣẹ̀ṣe ṣe náà nípasẹ̀ fíìmù yẹn tẹ́ bá lọ wò ó gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn kan bà kinní kan jẹ́ àwọn ò nímọ̀ lórí ẹni so a nídi àwọn tán nímọ̀ nínú ìṣẹ̀ṣe tí wọ́n dẹ̀ lágbára láti lè ṣàlàyé òkè báyìí ni Ifá ṣe jẹ́ báyìí l'Ọ̀rúnmìlà ṣe jẹ́ báyìí ni a ṣe lè ṣe káwọn náà kán sponsor àwọn tí wọ́n ń ṣe fíìmù àbí kí wọ́n fi ìtàn sílẹ̀ kán fi ọ̀rọ̀ àwọn nǹkan tó níṣẹ̀ṣe ń ṣe káwọn náà fi sílẹ̀ ẹni tó bá lè sponsor ẹ̀ náà kó sponsor fíìmù yẹn kó jáde táwọn fíìmù bá ń jáde tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe
tí òye ayé ń yé èèyàn tá bá lọ wo àwọn Christian film àwọn ni wọ́n máa ń tako ìṣẹ̀ṣe jù torí kò sí nǹkan tó fẹ́ fi sọ̀rọ̀ tí ò ní sí pé wọ́n ṣẹ́gun bẹ́ẹ̀ni téèyàn bá dẹ̀ fẹ́ ṣẹ́gun torí wọ́n ní story rẹpẹtẹ ju ṣẹ́gun wọ́n wá ní sọ pé Christian ṣẹ́gun Christian wọ́n á kàn sọ pé Christian ṣẹ́gun òkùnkùn ìṣẹ̀ṣe rẹ̀ ní òkùnkùn. so tó bá dẹ̀ fẹ́ sọ wọ́n á fi ìṣẹ̀ṣe yẹn síbi òkùnkùn yẹn bẹ́ẹ̀ni ṣẹ̀gẹ́tì mi àwa fúnra wa náà là á wá sọ débi pé ẹ gbọ́ o àwa yìí ṣe olókùnkùn onímọ̀lẹ̀ ni wá bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó dáa náà làwa náà ń fẹ́ kí ó dáa ṣẹ̀gẹ́tì mi nínú Bíbélì a rí ibi tí ìránṣẹ́ Ọlọ́run tó ti fìyà jẹ èèyàn tó bẹ Ọlọ́run gan pé kó pa àwọn ọmọ wẹ́wẹ́ àbí ẹ gbọ́ níbẹ̀ so tí tẹ́ bá ṣe oníṣẹ̀ṣe náà òun náà lè bínú kó pe Ọlọ́run ẹ̀ pé ẹni tó ṣe ibi sóhun yìí k'Ọlọ́run fìyà jẹ ìyẹn ò sọ ẹni yẹn ṣe ibi sí ni kò wá sọ pé kẹ́ ẹ dọ́dọ̀ ẹ̀ pé orí ń fọ́ yín kó mọ́tò fún yín lóògùn orí fífọ́ a sọ pé a mọ́ àbí pé ẹnìkan wá o èèyàn kan gbá mi lójú ọ̀tún mo wá kọ́ tòsì sí tí fámi ò bá ti sọ pé kí n kọ́ tòsì sí mi ò ní kọ́ sí ṣẹgẹ́tì mi ṣùgbọ́n dáadáa tá a ṣe náà ẹ jẹ́ ká fi wọ̀n èèyàn ò lè yọ̀bọ sí mi kí n mọ Fatima fi ní kó yìnbọn yẹn fúnra ẹ̀ kó yìí jẹ kí n ní kó fi ilẹ̀ kó possible màá ní kọjú ẹ̀ síra ẹ̀ gbàdá ní kó yìn ẹgẹ́tì mi tó o bá mọ ìyẹn jẹ́ pé o mọ̀ ṣùgbọ́n tó bá ti mọ̀ wàá ṣe o gbọ́dọ̀ mọ Ọlọ́run ju yẹn lọ ọ̀nà tó fi mọ Ọlọ́run yẹn ni pé kọ́ síra ẹ̀ kó yìn jẹ fúnra ẹ̀. ẹ lè fi protect ara yín. ó kàn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé o mọ Ọlọ́run náà ni torí tó o bá mọ Ọlọ́run ò ní lè sọ kó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣẹgẹ́tì mi so mo ní èmi ti bẹ̀rẹ̀ ètò fíìmù tẹ́lẹ̀ tí mo ń ṣe ṣùgbọ́n àwọn onífíìmù ẹgbẹ́ yín náà ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣolóòótọ́ tán ṣe ń gbàlàyé mi so mo wá rí wípé arákùnrin yìí Ifásòótọ́ mo ń rí àwọn fíìmù tí wọ́n ń ṣe lẹ́yọ̀kan ní méjì tínú mi dẹ̀ ń dùn sí tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe yẹn tí wọ́n ń mu bó ṣe yẹ kán mu tọ́dẹ̀ ń sọ bó ṣe yẹ kán sọ tọ́dẹ̀ ń ṣe bó ṣe yẹ kán ṣe mo ti rí ẹyọ kan tó jẹ́ pé wọn ò sọ nǹkan kan tó jọ mọ́ òyìnbó nínú ẹ̀ kódà owó tó fẹ́ pè kò pé ní náírà ìṣẹ̀ṣe èdè Yorùbá ó ń fi gbogbo èdè Yorùbá ni èdè mi ò yé tó dẹ̀ ń ṣe tó ń ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe so mo ṣèwúre fún wọn pé Olódùmarè á kún wọn lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe yòókù kán mọ́ kọ́tẹ̀ mọ́ kán mọ́ kogun tì í tẹ́yìn náà bá fẹ́ ṣe ẹ sọpọ́ọ̀tì ẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe kó yẹ wá bá bá fẹ́ ya fíìmù ẹni tó bá lówó lọ́wọ́ kán sọpọ́ọ̀tì ẹni tó bá ní àìdíà kán fún tó náà bá ní àìdíà kó gbé wá kí gbogbo wa ká jọ ṣe kí ó lè yẹ wá ara nǹkan míì táwa lè ṣe láàyè ara wa láti pé kí ìṣẹ̀ṣe túbọ̀ lè máa gòkè ní fíìmù náà fi bà ti ọ̀tá wa jẹ́ bàbá kan wà kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ o tó ń ṣe fíìmù Christian báyìí Mike Bamilóyè Mike Bamilóyè gbogbo nǹkan tí ó ṣe yẹn tó bá jẹ́ pé báyìí tí social media ti wà ní wọ́n gbogbo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ yẹn gbogbo ẹ̀ làbá debunk làbá sọ pé ẹ̀kúnrọ́ ẹ ṣèké ibo lẹ ti rí tí wọ́n ń pààyàn ṣe òòṣà ibo lẹ ti rí tí wọ́n ń pààyàn rúbọ ṣùgbọ́n ìgbà yẹn àwọn bàbá wa wọ́n kà sí àìkákùn yẹn ó dẹ̀ ń yọ wá lẹ́nu ṣùgbọ́n tí irú ẹ̀ bá ń jáde báyìí tá a bá ń rí a máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lé lórí àwa náà ní ṣe kọjá àyè wa àwa tá a ti ń ṣe fíìmù náà jáde a ṣe pé ká fi pa tiwọn lára ẹ fi ń preach ìṣẹ̀ṣe yìí a fi ń preach ìṣẹ̀ṣe tiwa ni ohun tá a dẹ̀ lè ṣe ohun tá a mọ̀ pé a lè ṣe ọ̀nà tá a mọ̀ pé a lè tọ̀ náà la máa sọ pé a lè tọ̀ mọ́ ṣe ń gbọ́ àlàyé mi bí Ifá ṣe fi sílẹ̀ náà la ṣe máa ṣe lẹ́ẹ̀kan sí Fásòótọ́ ó jẹ́ ẹni tó ní respect dáadáa èmi àti òòjọ́ kọ́fá níbì kan ṣùgbọ́n ó bu àpọ́nlé torí ó mọ̀ pé aṣíwájú òun ni
arákùnrin jẹ́ ṣe gẹ́tì mi tó bá rí mi báyìí àpọ́nlé ló máa ń ṣe dáadáa yóò ṣe bó ṣe yẹ kó ṣe yóò mú ti ẹnu ayé kúrò ṣe ń gbàlàyé mi lọ́wọ́ kan tó bá pè mí náà lèmi náà ń jẹ ṣe ń gbọ́ mi lágbára lọ́wọ́ Ọfá bó ṣe ń ṣe kò ní bàjẹ́ yóò máa gòkè sí ni tó bá níbi kùdìẹ̀kùdìẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ Olódùmarè á fi yé tí kùdìẹ̀kùdìẹ̀ wọn á fi tán torí kò sẹ́nìkan tó wà láyé yìí tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ kan lọ́wọ́ àbí nínú kìdẹ̀ yé èèyàn tán lẹ́ẹ̀kan èyí tí ò yé mi kífá kó jẹ́ kó yé mi eléyìí tí ò tí ì yé wọn tí ò tí ì yé ẹ̀yin náà Olódùmarè á jẹ́ kó yé yín torí ọ̀pọ̀lọpọ̀ láyé yìí ìwúre tó tọ́jú ni pé ká má jẹ́ adọ́run mòótọ́ kéèyàn mọ́ kú tán kó tó sọ pé kò dẹ̀ yẹ kó ń rin ìrìn àjò yẹn o ṣe ń gẹ́tì mi so Olódùmarè á tọ́ sọ́nà gbogbo ohun tó ń fẹ́ pátá nínú ìṣẹ̀ṣe Olódùmarè á ṣe fún nínú ìgbésí ayé ọmọ nínú ìgbésí ayé aya Olódùmarè á ṣe fún kò ní ṣìnà kò wá ní kó àwọn ènìyàn yòókù ṣìnà lágbára lọ́wọ́ Ọfá àríbí àṣẹ bẹ́ẹ̀ gbogbo àwọn míì náà tí wọ́n torí mo rí pé àwọn kan ti ń ṣe fíìmù náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ̀yìn dàbí kó kàn lọ sókè ó dẹ̀ tètè mọ àwọn èèyàn lágbára lọ́wọ́ Ọfá àwọn yòókù tí wọ́n fẹ́ gòkè náà Olódùmarè á mú wọn gòkè lágbára lọ́wọ́ Ọfá àríbí àṣẹ bẹ́ẹ̀ o àwọn tí wọ́n nípa orin àwọn tí wọ́n ń kọrin náà àwọn yẹn máa ràn wá lọ́wọ́ púpọ̀ o orin Ifá lọ́tún orin Ifá lósì torí àwọn míì wọn ò tiẹ̀ lè ṣe kán mọ́ kọrin so tán bá ń gbọ́ orin náà á ṣí àwọn èèyàn níyè bàbá dúdú ni bàbá wa o aṣọ funfun wà lára wa o ìrọ́kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn ṣóun nìyí ọmọ awo Bẹnilí ló kọ yẹn so wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ìrọ́kẹ́ lọ́wọ́ aṣọ dúdú ni bàbá wa bàbá dúdú ni bàbá wa ìyẹn ni pé a ní àwọ̀ dúdú aṣọ funfun ló wà lára wa ìrọ́kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn ṣé òun ni iyì ọmọ awo ṣe ń gbọ́ mi wọ́n ti ń kọrin tí ó mú ọgbọ́n wá èyí tí ò ní mú ọgbọ́n wá kò ní wá sẹ́nu wọn báyé ṣe ń mọ̀ wọ́n ayé wọn ó máa gòkè sí gbogbo àwọn olórin míì àti àwọn ajá fún ẹ̀tọ́ ìṣẹ̀ṣe lórílẹ̀‐èdè yìí àti lókè òkun ogun ayé kò ní í jà wọ́n bí wọ́n jagun ayé kò ní borí wọn àwọn ni wọ́n ó borí so àwọn ọ̀nà tá a ń gbà wà ṣùgbọ́n ọ̀nà ẹyọ kan ṣoṣo tó kù òun ni tìjọba kí ìjọba kó recognize wa tán yanyan àwọn ọba wa mo tún sọ ọba aládé wa ni kí wọ́n dìde bí wọn ò bá dìde àwọn ọmọ ilẹ̀ Yorùbá ohun tí bí ìran ni mo ṣe ń sọ yìí èdè mi ò yé wọ́n á sì dìde tí wọ́n lọ máa ká ọba mọ́lé tí wọ́n máa pa wọ́n mọ́lé kì í ṣe àwọn àjèjì o nígbà tógun bá ti pọ̀ jù lọ́rùn wọn tí ìlú bá ti fẹ́ máa dáwóró wọn ó ṣe bẹ́ẹ̀ o so káwọn ọba wa tètè jí gìrì kí wọ́n dẹ̀ ṣe nǹkan tí ó yẹ kan ṣe. ẹ ṣe gan-an a tún máa padà wá ní another time kò kí n ṣe nǹkan tá a máa sọ tán lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ni torí ó pọ̀ gan-an ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ fi opportunity yìí kí àwọn fáǹsì yín kí a tó wrap it up. ẹ ṣeun púpọ̀ gbogbo wa gbogbo ilé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú náà nítorí wípé wọn ò sọ wípé ọ̀rọ̀ wa pọ̀ jù nítorí pé wọ́n fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe nǹkan tí ò ti jẹ́ ká grow jù báyìí lọ nǹkan tó jẹ́ ká tún bẹ̀rẹ̀ sí ní grow gbogbo ẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí ayé mọ̀ wọ́n dẹ̀ rí wípé àwa kan wà tí Ọlọ́run ní kí a lè máa ṣe fún àwọn yòókù wọ́n wá wò wípé ó yẹ ká dìde ìrànlọ́wọ́ ká dìde fún ìṣẹ̀ṣe ní ọ̀nà tó pọ̀ ṣùgbọ́n wọn ò bá wa wò ó débi ọ̀rọ̀ ìjọba dé tó sì jẹ́ pé ìjọba ni kò kárí gbogbo ohun tí a bá fẹ́ ṣe so àárọ̀ ẹ̀yin náà gbogbo ìgbésẹ̀ tẹ́yin náà bá lè gbé gbogbo ẹni tó bá ń wò wá nílé lóko kẹ́ẹ̀dẹ̀ bá pín àwọn fọ́nrán yìí
bóyá ẹ̀yin náà lè ní ọ̀nà kan tàbí ọ̀nà kejì tí ẹ lè fi ṣe ìrànlọ́wọ́. Tá a bá ní ká sọ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ní ìṣẹ̀ṣe wa, àwa la mọ̀ nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe. So gbogbo wa dẹ̀ ní oníṣẹ̀ṣe. Either you take it or you leave it. Ó ní nǹkan kan tẹ́ ń ṣe nílé yín, ó léèwọ̀ kan tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ nílé yín, tó jẹ́ pé tẹ́ ẹ bá jẹ́ àbí tẹ́ ẹ bá ṣe òun níbi tó ti máa pa yín lára. Ọmọ Ọlọ́bàtálá tí ò gbọ́dọ̀ mẹ́mu tó bá mú tó ti di Christian, ó máa lé sí lára. Ọmọ Ọlọ́ṣun tí ò yẹ kó mu bàbà tó bá ti mu bàbà yẹn, ó máa affect ẹ̀ ní ọ̀nà kan àbí ọ̀nà kejì. Yálà ó tẹ̀lé Jésù tàbí tẹ̀lé Muhammed jù bẹ́ẹ̀ lọ. So ó mì pé inú DNA wa ìṣẹ̀ṣe wà ńbẹ̀, ní ìṣẹ̀ṣe yẹn wà. So fún díẹ̀ yìí gbogbo wa ló níṣẹ̀ṣe. Kí la lè fi jà fún ìlú wa? Pásítọ̀ ti ń jáde báyìí pé ẹ pé àwọn oníṣẹ̀ṣe kan ràn wá lọ́wọ́ lórí ogun yìí. Àwọn àfáà kan ti jáde pé ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe ràn wá lọ́wọ́ sẹ̀. Èdè mi ò yé. Oníṣẹ̀ṣe náà ti ń dìde pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde. Ó mì pé ìṣẹ̀ṣe yẹn inú DNA wa ní ó wà. So ìrànlọ́wọ́ mélòó ni wọ́n lè ṣe tó o bá pín fídíò yìí? Ó ṣeé ṣe kó kan ẹni tí wà nípò agbára, yóò wà nípò agbára tí ó ràn wá lọ́wọ́. Tó o bá dẹ̀ comment nǹkan tí ojú ẹ̀ rí àbí ohun èròǹgbà ti tiẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tá a sọ sílẹ̀ yìí, tó o bá comment lé lórí, ó ṣeé ṣe ká tún rí ìmọ̀ràn láti ọ̀dọ̀ ẹ̀yin náà. So fún díẹ̀ yìí mo rọ̀ wá, ẹ máa tẹ̀lé fídíò bàbá yìí, ẹ máa tẹ̀lé wa ní gbogbo ọ̀nà. Ẹ tún lè máa rí ẹ̀kọ́ àti òye àti ìmọ̀ mìíràn. Mo wá ṣe níwúre fún gbogbo wa wípé gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá, owó tẹ́ ẹ fi ń wò wá kò ní bọ́ sásán. àmín, Ẹ ó máa rí ṣe, àṣẹ, ògo á máa búyọ, àṣẹ, ọ̀nà yín á máa ṣí, àṣẹ, ọ̀nà yín á máa là, àṣẹ, gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé pátápátá ni ó máa yọrí sí rere. àṣẹ. Ilé iṣẹ́ bàbá wa yìí jẹ́ Owólẹ́wà TV. Owólẹ́wà TV. Ilé iṣẹ́ náà kò ní bàjẹ́ o, àṣẹ, kò ní fẹ́ẹ̀ bàjẹ́, àṣẹ, kò ní fẹ́ẹ̀ dàrú. àṣẹ. Gbogbo wa la ní nǹkan tá à ń wá nílé ayé. Gbogbo ohun tá à ń fẹ́ yìí Olódùmarè á ṣe fún wa o. àṣẹ. Ifá sọ pé aṣáká ni wá ro, ẹ máa sọ bẹ́ẹ̀. Aṣáká ni wá ro. Ọ̀run àbẹ̀sẹ̀. Ọ̀run àbẹ̀sẹ̀. Ọ̀run àbẹ̀sẹ̀ awo ilé àwúrèbe. Ọ̀run àbẹ̀sẹ̀ ilé àwúrèbe. Àwọn ni wọ́n dífá fún Ọ̀rúnmìlà. Àwọn ni wọ́n dífá fún Ọ̀rúnmìlà. Lọ́jọ́ tó ń lọ rèé joyè abániṣe. Ní ọjọ́ tó lọ yẹ jòlè oyè abániṣe. Ajé ni mò ń wá. Ajé ni mò ń wá. Ọlá ni mò ń wá. Ọlá ni mò ń wá. Ọlà ni mò ń wá. Ọlá ni mò ń wá. Aya ni mò ń fẹ́. Aya ni mò ń fẹ́. Ọmọ ni mò ń fẹ́. Ọmọ ni mò ń fẹ́. Ọkọ ni mò ń fẹ́. Ọkọ ni mò ń fẹ́. Ire gbogbo ni mò ń fẹ́. Ire gbogbo ni mò ń fẹ́. Iṣẹ́ rere ni mò ń fẹ́. Iṣẹ́ rere ni mò ń fẹ́. Oore látòkè òkun ni mò ń fẹ́. Oore látòkè òkun. Káyé mọ̀ mí kó kìkì mi ó kàn ni mò ń fẹ́. Káyé mọ̀ mí kó kìkì mi ó kàn. Kí n wá pẹ́ láyé ni mò ń fẹ́. Kára mi ó lé ni mò ń fẹ́. Gbogbo ẹ gbogbo ẹ. Olódùmarè ẹ bá wa ṣe. Olódùmarè ẹ bá wa ṣe. Gbogbo ẹ gbogbo ẹ. Gbogbo ẹ gbogbo ẹ. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Báláròká. Báláròká. Elénìní. Bá sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ mọ́ gbà. Bá sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ mọ́ gbà. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Ifá olùgbàlà. Ifá olùgbàlà. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Tèmi ni kẹ́ ẹ bá mi ṣe. Bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ọ̀rọ̀ yìí yóò rí bẹ́ẹ̀ o, yóò ṣẹ bẹ́ẹ̀ o, ìwúre yín á gbà o, tèmi náà á gbà o. Ọba Ela Tradomedical ti iléeṣẹ́ wa náà kò ní bàjẹ́ o, kò ní dàrú o. Gbogbo etí tó ń gbọ́ wa pátápátá, gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé yóò yọrí sí rere o. A rí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ o. Ẹ ṣeun púpọ̀. As we come to the end of this episode, Unscripted with Jeff Owolewa, ẹ ṣeun gan.
Please subscribe to my YouTube channel and press the notification button.